ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú ọ̀rẹ́, ẹ kú gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi ní wákàtí yìí. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lájò nírìn àjò bí tẹ́ bá wà. Ọlọ́run Elédùmarè kò ní fi gbogbo yín sílẹ̀ o. Ẹ jọ̀wọ́ tẹ́ bá wo fídíò yìí, ẹ jọ̀wọ́ ẹ máa bá mi subscribe sí tẹ́ bá ti subscribe. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́, gbogbo ẹ̀yin pátápátá tẹ́ wà ní ìta, tẹ́ ń ṣe ìbàjẹ́, tẹ́ ń ṣe ìkà, ẹ máa ṣèkà yín nìṣó. Àti gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ìwà pálabàla, tẹ́ ń rìpọ́ọ̀tù gbogbo péjì kiri, àmì ẹ máa ṣe nìṣó. Ọlọ́run Elédùmarè á fún gbogbo yín ní ẹ̀san. Ṣé wá rí inú oṣù tá wà yìí, inú oṣù táwọn èèyàn ti ń gba àwẹ̀ tó ti ń ṣe kinní kan, ẹ wò ó, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ìbàjẹ́, Ọlọ́run Elédùmarè ó máa pa gbogbo yín rẹ́ láìpẹ́, tí ò pẹ́ mọ́, tí ò dẹ̀ jìnnà mọ́. Olú Elédùmarè tó ti ń ṣiṣẹ́ kò ní fi wálẹ̀ lórí ìtẹ́. Ṣé wá rí ilẹ̀ Yorùbá máa dúró. Mo ní dárúkọ èèyàn kankan nínú gbogbo yín, èyí tẹ́ ń ṣe ìkà, tẹ́ ń ṣe ìbàjẹ́, tẹ́ ń ṣe nǹkan burúkú kiri. Lẹ́ẹ̀kan sí, ẹ máa ṣe níṣó. Ọlọ́run Elédùmarè ọba mímọ́, òun lọ́bọ́ ọlọ́jọ́ ìní, òun lọ́bọ́ ọlọ́jọ́ ìní, àpá ògbó yín ní ẹkún, àpá yín ní ẹkún, ẹkún ọmọ, ẹkún aya, ẹkún ọ̀yá, ẹkún bàbá. Ṣé rí tẹ́yẹ gbé péjì tèmi lọlẹ̀, gbé péjì mi lọlẹ̀ o. Ilé ayé yín lẹ gbé lọlẹ̀, ilé ayé yín tó máa rí rádaràda lẹ gbé lọlẹ̀. Bẹ́ẹ̀ ni, ní àṣẹ tọlọ́run, àǹtúní sọ̀rọ̀ ká tutọ́ sílẹ̀ kó tó padà sẹ́nu mọ́. Pó àṣẹ ti gùn látòdì ọ̀run. Gbogbo yín pátápátá ẹ máa ṣe bákú lẹ́wà ẹ ní rí bá ti ṣe, ẹ ní rọ́nà gbígbà. Gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé ní ayé, gbogbo ẹ máa dàrú ni. Bẹ́ẹ̀ ni tó ṣe máa rí nìyẹn. Àwíṣẹ́ ní ti fá, àwíṣẹ́ ní ti Ọ̀rúnmìlà. Gbogbo ohunkóhun tí mo sọ ní ọ̀sán yìí, àrọ̀ ràn mọ́, ó ràn mọ́ nínú ọ̀run, ó ràn mọ́ nílé ayé, ó ràn mọ́ ní gbogbo ibikíbi mẹ́tẹ̀ẹ̀jọ ibi tẹ́ bá ń gbé ní wákàtí yìí. Bẹ́ẹ̀ ni tó ṣe máa rí nìyẹn. Pẹ̀lú ẹ̀yin tẹ́ wá ń ṣe dáadáa lórí ètò, ẹ jọ̀ọ́ ẹ máa ṣe dáadáa. Ilẹ̀ Yorùbá ó ti dúró, ẹ fi wọ́n lẹ̀, ojú gbogbo wọn tó máa jà. Gbogbo àwọn tó ń ṣe ìkà kiri, ẹ jẹ́ kó máa ṣèkà wọn kiri. Ilẹ̀ Yorùbá ó ti dúró ní àṣẹ tọlọ́run. Ṣèbí ẹ̀yin lẹ ń gbé péjì wálẹ̀, ìgbà tá a bá rí ẹ̀ rí péjì oríṣiríṣi ló máa ṣẹlẹ̀, ojú gbogbo yín á máa jà. Ẹ jọ̀wọ́ ẹ bá mi ṣí ètò yìí síta, ẹ bá mi ṣí ẹ̀ tẹ́ bá ṣe ń gbọ́ ọ́díò yìí, ọ́díò tí mo ṣe yìí. Ṣé rí igi tẹ́ ń wò wájú yín, ẹ mọ̀ nǹkan tí igi yìí jẹ́. Ṣé rí gbogbo ẹ̀yin ìkà tẹ́ ń ṣèkà, tẹ́ bá ti ń fojú kan igi tẹ́ ń fojú kan níwájú yín, tẹ́ bá ti ń wọnú péjì mi tó jẹ́ pé ìkà lẹ́ ń ṣe kiri. Ògún lákáyé Òṣùmọ̀lẹ̀ tó máa ń fẹ́ ìjẹ̀ mu, ó máa fẹ́ ìjẹ̀ gbogbo yín mu. Tilétilé yín, tẹbítẹbí yín, taratara yín ló máa gbà òdì. Gbogbo omi tó bá ń jáde lára yín kò ní ṣe rere mọ́. Nǹkan burúkú ló máa dé bá yín. Àjálù burúkú òun ló máa jálù gbogbo yín níbikíbi tẹ́ bá wà. Inú àwẹ̀ táwọn èèyàn ń gbà yìí, gbogbo nǹkan ibi tó wà nínú àwẹ̀ yìí ó máa jẹ́ titi yín. Ire ò ti jẹ́ titi yín mọ́, ire kò tún jẹ́ titi yín mọ́ ní àṣẹ tọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi tẹ́ ń ṣe dáadáa, ẹ máa ṣe dáadáa. Ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe, ẹ bá mi share, ẹ bá mi subscribe, ẹ bá mi share. Bẹ́ẹ̀ ni tó máa rí nìyẹn. Ọlọ́run Elédùmarè kò ní fi wálẹ̀ o ní àṣẹ tọlọ́run. Ẹ ṣé gidi gan. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèkà, ẹ máa ṣe níṣó. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe rere, ẹ máa ṣe níṣó. Ọlọ́run Elédùmarè kò ní fi wálẹ̀ tí mo ṣe ń sọ. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ lè bá mi subscribe. Fún ẹ̀yin bàbá dáradára àtẹ̀yin ìyá dáradára, ẹ bá mi subscribe sórí ètò yìí. Ẹ ṣé gidi gan. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú wa. Ibi ìbá máa dẹnu dúró sí. Tó bá tún dé alẹ́, àá tún padà wá sórí ètò Green for God News TV ló wà ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀dẹ̀ máa jáde, ẹ máa rí oríṣiríṣi channel sí tó máa jáde lóríṣiríṣi. Ẹ̀yin tẹ́ wá ń ṣèkà, ẹ máa ṣèkà yín níṣó. Ẹ jẹ́ àjọ tẹ̀sẹ̀ ṣòkòtò kan bọ̀. Ó ti di dandan kó máa rí bẹ́ẹ̀ lọ. Ó yá ṣẹ́gbọ́, ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Ẹ ṣé gan.